lọ́jọ́ kẹfà oṣù kẹta ọdún 1909 a bí ọmọ tuntun jòjòló kan sínú mọ̀lẹ́bí Ẹfúnyẹlà níkẹ́nẹ́ Rẹ́mọ lábẹ́òkúta olúùlú ìpínlẹ̀ Ògùn. ọmọ tuntun jòjòló ọ̀hún ló yídàyídà tá a fún lórúkọ Ọbáfẹ́mi Jeremiah, eléyìí tó padà lọ sí wá lọ sẹ́yìn tó di ọ̀dọ́ langba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìkànlú eléyìí tó kó ipa pàtàkì nínú òmìnira orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti ìpele àkọ́kọ́ àti ìpele ẹlẹ́ẹ̀kejì ìgbà òmìnira àti ogun abẹ́lé. ọmọ ògbóǹtagì àgbẹ̀ yìí ó jókòó lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣura wọn rúgúdú sọ́ra wọn di nǹkan láwùjọ látàrí ọgbọ́n orí àti àìyá ọ̀lẹ ìmẹ́lẹ́ tí wọ́n mú kúrò nínú ìrìn àjò ayé wọn. Awólọ́wọ̀ ni ẹni àkọ́kọ́ tó ṣe aṣáájú okòwò ìjọba àti mínísítà fún ọ̀rọ̀ tó bá jọmọ́ ti ìjọba àbílẹ̀ àti ètò ìnáwó, the first leader of government business and minister of local government and finance. kódà ó tún jẹ́ olórí orílẹ̀-èdè àkọ́kọ́ fún ẹkùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò ìṣèjọba ẹlẹ́kùnjẹkùn láàrin ọdún 1952 sọdún 1959. ó di gbòógì aṣáájú ẹgbẹ́ alátakò sí ìjọba Balewa lọ́dún 1959 sọdún 1963. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọmọ wọn níkẹ́nẹ́ Rẹ́mọ ó ní àwọn èèyàn ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ní Ojúkú sọ wípé kìbá jẹ́ ààrẹ tí yóò dáa jù torílẹ̀-èdè Nàìjíríà ìbá ní gbogbo ohun tó kù tẹ́ fẹ́ mọ̀ nípa ilé yìí tá a sọ yìí. ó ní fọ́nrán alákàálẹ̀ rẹ̀ ọ́díò tí wà lórí Space FM 90.1. bákan náà ní fọ́nrán àgbéléwò rẹ̀ tí kalẹ̀ kà sórí YouTube lórí àtẹ Afrospace TV. ẹ lọ sórí YouTube báyìí ẹ ṣàwárí Afrospace TV kẹ́ ẹ wo àwòtúnwò rẹ̀ iyùn ìtàn tá a sọ yìí. ẹyẹ kì í fapá kan fò ní Space FM ló ṣe àgbékalẹ̀ Afrospace TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá lẹ́ ó tún máa wò wá ketekete. ẹnì ṣó níbẹ̀ kájọ lọ wòran ayọ̀ lórí Afrospace TV lórí YouTube.